nípasẹ̀ ọ̀rọ̀ ládá ohun gbogbo, kò sóhun tádá láìsí ọ̀rọ̀ rẹ yè ó lágbára. Ọ̀rọ̀ yìí ló dára tó bá wa gbé o ní ìrí ènìyàn láti kú fún wa. Ó bá ògo rẹ̀ sílẹ̀ lọ́run, ó wá sí ayé o fún gbàlà wa. Nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ afọ́jú ríran, odi ń fọhùn, adití ń gbọ́ o, oníròbìnú jẹ́ ó ń fò fáyọ̀. Ọ̀rọ̀ rẹ̀ yè ó lágbára, ọ̀rọ̀ máa lẹ́sọ sí Lásárù, òkú ọjọ́ 4 ó jí dìde. Ṣé bọ́rọ̀ lẹ́sọ tí ìmọ́lẹ̀ fi wá, òkùnkùn paradà kíákíá. Egungun gbígbẹ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀, omi sí wọn o, ariwo ńlá sọ. Egungun ṣẹ́gungun, ìṣàn sí ìṣàn, gbogbo rẹ̀ parapọ̀, wọ́n dogun ńlá. Gbogbo ohun tó dòkú nínú ayé mi, ẹ jí dìde o lórúkọ Olúwa. Àrọ̀ iwájú tẹ́ḿpìlì, ọ̀rọ̀ rẹ̀ ló gbọ́ o, ó fò dìde. Wúrà fàdákà ló ń retí o lọ́wọ́ Pétérù àti Jòhánù. Nígbà tó gbọ́rọ̀ rẹ̀ ó fò sókè, ó yin Ọlọ́run o. Lọ́jọ́ yẹn sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mi, káyé mi ó lè dára. Ṣé bẹ́yìn lọ́rọ̀ láti pilẹ̀ṣẹ̀ wá, ọ̀rọ̀ rẹ̀ yè ó lágbára. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ohùn mi, ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni o nílò láti ṣàṣeyọrí nínú ayé yìí. Ìwé mímọ́ wí pé ènìyàn kò wà láàyè nípa àkàrà nìkan, bí kò ṣe nípa ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Ọ̀rọ̀ Ọlọ́run yè, ó ní agbára, ó mú ju ìdàkídà olójú méjì lọ. Ó ń gúnni dé pínpín ọkàn àti ẹ̀mí ní ìyà. Mo kéde ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé rẹ wípé kí gbogbo òkè níwájú rẹ kó di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́, ẹ gba ìmúláradá lórúkọ Jésù. Ẹnikẹ́ni ha wà nínú ìbànújẹ́ bí? Kí ayọ̀ Olúwa kí ó kún inú ọkàn yín. Ọ̀rọ̀ Ọlọ́run wípé nísinsìnyí Olúwa yóò mú àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ. A ó sì bà àjàgà náà jẹ́ pẹ̀lú ìfàmì òróró yàn. Gbogbo ẹnikẹ́ni tí ó wà lábẹ́ àjàgà èṣù, ẹ gba ìtúsílẹ̀ lórúkọ Jésù. Láti àkókò yìí lọ, kí agbára tí ó wà nínú ọ̀rọ̀ náà kí ó jọ̀wọ́ rẹ lọ́wọ́ sínú ìpín rẹ lórúkọ Jésù.